gbọ́ mi, a kú ìsinmi òní, a kú ìsinmi ìgbẹ̀yìn nínú ọdún àkàkẹ́tẹ̀ra ká witness ìsinmi àdèrí ìsinmi àkọ́kọ́ nínú ọdún kẹ̀bọ̀ náà ni mo yẹ kí n gbàdúrà ní kò yín bọ̀ ẹ̀yin kété ni kì í bá ti mọ̀ yín pé ẹ̀yin wá mọ́tò kò jẹ́ pé buy and drive kẹ́ ẹ fún yín ní problem pàápàá ẹ̀yin kì í ti dream pé ẹ̀yin fẹ́ ra mọ́tò kọ́dún ti parí ọtí ọ̀lẹ́wẹ́rẹ́ mọ́tò kò yẹ pé kì í àná sí kí n rà á kí n gún ni mo ti di dílà I'm telling you mo ti di dílà kí n kà dẹ́ra san orin kí n san sàkáǹtì mi ní kí n dẹ́ra lo mọ́tò yẹn jẹ́jẹ́ èsùn ìyọ̀nà sí mọ́tò ń wà òkè buy and drive ni ǹjẹ́ kí n kà rà sí mọ́tò ni kò yẹ pé kí mọ́tò kì í àgún nàmà wọ́n èjù brain boss àti jíà yàrá ṣe jíà rẹ̀ yàrá ti ṣe jíà rẹ̀ yàrá ṣe ṣáàpù rẹ̀ lẹ́yìn ẹ̀ táyà mẹ́rin yàrá sí lẹ́yìn rẹ̀ shock absorber rẹ̀ yàrá dẹ̀ra sí yàrá táyà yàrá steering sí lẹ́yìn rẹ̀ kíní ṣe rear mirror ni àbí side mirror ẹ̀ yòó yàrá dẹ̀ra sí lẹ́yìn ẹ̀ kí wọ́n lè tẹ́lá windscreen rẹ̀ ni ẹ̀jẹ̀ dídán èyí ọ̀mọ́ra kí n dáàbò àbí kọ́ṣọ̀rọ̀ dúdú ni kí n dáàbò windscreen ara ni mú dá ní tíǹtì rẹ ní tíǹtì gíláàsì yìí ni so lẹ́yìn rẹ̀ gbé epo púpọ̀ kí n bá ti lè po 2000 sí bóyá ilé bẹ̀rẹ̀ sí ìyájò ilé epo ń bẹ̀rẹ̀ sí ìyájò àdànù ọ̀ṣọ̀rọ̀ líṣèkejì rẹ̀ èmo ènìdì àti epo ṣọ́ọ̀nì kan nǹkan máa yóò gbé epo 2000 léyà gbé epo 5000 ní tìmọ̀ ipa jèrè ní epo sí so kí n dara ní epo 1000 sí kí n dẹ̀ agún buy and drive ni mo wí kí mi wí yẹn àtọ́lágbé one èmi ni dílà kò yẹ pé ara mọ́tò kẹ́yà fún yín níyọnu ìtètè sanwó sínú àkáǹtì mi o ire o.